lórí Lágelú FM Facebook ẹ tẹ́ bá lọ síbẹ̀ máa rí doctor live wọ́n wọ top tó ní white stripes wọ́n kó very beautiful kìíní sí orí ẹsẹ̀ yes ẹ fi jákẹ́ẹ̀tì màmá fi jákẹ́ẹ̀tì bo ibi òbò yẹn torí ẹ mọ̀ òbò tó dé pé ó spectacular ó ń ṣe nǹkan tó yẹ pé olúkálùkù máa fojú rí torí ó kíláàsì burúkú kò yé yín so. obìnrin bá ní àwọn obìnrin màmá ní accident gbogbo tó máa ń dùn wá. màmá ti fi jákẹ́ẹ̀tì bo òbò tá à ń sọ yìí dáadáa màmá wa bò ó dáadáa torí to avoid ìdágìrì torí àwọn kan lọ ní òbò ń vibrate yẹn kó má lọ vibrate lójú wọn. oko máa ń dùn obìnrin ní first round. lọ́dọ́kùnrin wọn kì í get that because obìnrin àwọn ọkùnrin Nàìjíríà wọn mọ̀ mọ̀ ṣe ń romance. tí wọ́n ní kọ́kọ́ sáré wọlé kọjá òyìnbó olùdùn tó yìnbó bá fẹ́ dùn yín òyìnbó máa massage yín so gbogbo pelvic yín tó yẹ yín á ti dilate. Exactly. Okay. but àwọn ọkùnrin Nàìjíríà tó bá ti rí òògùn báyìí tó ti bọ́ bẹ́ẹ̀dìtì wọ́n ti mú ọ̀yàn yàrá jẹ wọ́n tún fẹ́ fi okó bọ́yàn nídìí wọ́n tún rọra ní ṣe gently. ó máa múra kankan bí wàtí olójú kan bá ń ṣe náà wó ni. ó gbé yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ pé ẹ wò bórì. tí ẹ bá kọ́kọ́ fẹ́ dúpọ̀ lákòókò ẹ mẹ́sọ̀ pé ẹ máa mú lọ díẹ̀ díẹ̀ jẹ́ kóbìnrin yẹn kó wẹ̀ tì dáadáa. tí ẹ bá lọ ọlọ́run ìjọba ìjọba lásìlẹ̀ ẹ mọ́ fún wa lásìlẹ̀ tó bá ń dùn yàn. ìgbàlẹ́ obìnrin máa sùn jì bẹ́ẹ̀ kò dùn yàn ni kí mo sáyẹ̀nsì oko bá ń dùn yàn yẹn fún Nàìjíríà tẹ́lá ti báyìí tóbi yẹn bá ní fún yìí ní ìtẹ́gbẹ́ yẹn ló kò dùn mọ́ ni ẹ bá tó wọn gbà mọ́ ìwé ìṣèlú oko wà fún wa láti enjoy. ok ma èèyàn kan pè wá láti UK a fẹ́ gbé kọ́ọ̀lì ẹ̀ hello ọ̀dà màmá ti wà live màmá wa doctor wà live báyìí ok hello. hello àti ń gbọ́ yín. ọ̀dà doctor àwọn èèyàn ti lọ ń wò yín live lórí Lágelú Facebook Lágelú. hello à ń gbọ́ yín. ẹ lọ sórí Lágelú fóònù bíbá ìgbọ́n tiẹ̀ ti ń họ́ọ̀tù. ẹ lọ sórí Lágelú ẹ lọ máa wo doctor wà live lórí Lágelú báyìí ẹ máa rí wọn. àbẹ̀yẹ tó bá fẹ́ fún mi ní èwu ara oògùn náà ẹ lọ sí Lágelú FM yóò máa tọ̀dọ̀ ní so that kí wíwá sọ àwọn táwọn yẹn kọ́ lè bọ̀ sọ́dọ̀ ọ̀hún ẹjọ́ nítorí Ọlọ́run yẹn tí ẹ gbọ́dọ̀ ní special present fún yín máa fi ṣe pògò mi wò hàn yín kí n tó lọ tẹ̀bí ọkùnrin ṣe lè dó yìnyín ẹ mọ̀ pé ọmọ ọ̀sìn ẹ̀ mọ́ style ìkàyàmátà lẹ́yìn. so ẹjọ ẹ lọ sórí Lágelú màmá ní àwọn máa fi ṣépù òbò hàn yín káwọn tó lọ so wọ́n fẹ́ kọ́ yín bó ṣe dé bọ̀ pé màmá sọ pé òbò wọn ní kúlà kò yé yín so then mo tiẹ̀ tún dúpẹ́. béèrè pé kí ló fà tí gírì máa ń gírì o ibi ọmọ ogun gírì obìnrin yẹn kọ́ ló bọ̀ ẹ̀ pàdé iṣẹ́ ní iṣan arókó ni ló connect mọ̀ brain. ẹ ṣe lórí sábà ẹgbẹ́ tó Lágelú ẹsẹ̀. Lágelú 96.7. ẹ lọ sí Lágelú 96.7 FM ẹ màmá rí màmá live and direct màmá gbé jákẹ́ẹ̀tì wọ́n fi bo òbò yẹn so that gígbó nínú yẹn hello béèrè kan nù bẹ́ẹ̀ béèrè ma o hello ma. hello. ṣé ti gbọ́ ẹ ma. a ń gbọ́ yín. ok sẹ́rí ẹ tó pè yẹn pé okó òun máa ń fabricate yẹn ó máa ń wáyé bẹ́ẹ̀ sẹ́rí tèmi ṣe wà yìí náà kò sí yúróòpù tí n ti sọ pé mo bẹ́ẹ̀ lórí. màmá ní pé òbò tí wọ́n ti ń vibrate. ẹ máa gbọ́ sẹ́rí ẹni yẹn tí wọ́n bá sọ yẹn ẹni yẹn lo kankan fún wọn ni kí ni yẹn máa ń pè ní kayamata. wọ́n obìnrin yẹn lò ní ìjọ tí mo bá obìnrin kan sùn bá yẹn tí mo rí kíní tó kù mí kàn tó ti gírì ara mi ti gírì. ẹjẹ bẹ lọ mọ because mama mọ̀ nípa kayamata tá à ń sọ. mama mọ̀ nípa ewé.
àwa ń ṣe ebi mò ń ṣe káyà mátà tó fúnra mi. ọmọ yẹn wá jẹ́wọ́ fún mi o. ó jẹ́wọ́ fún yín kí ló sọ. ó jẹ́wọ́ fún yín. orí mi béèrè lọ mo ní o ti lóun kankan fún mi ti tẹ ẹ̀ka bójú ara ó wá ní òótọ́ ní kí n má bínú pé tẹ́ bá wo orí wẹ́bsáìtì yẹn ní pé fúnra mi mo máa ṣe ìwé àtẹ̀gbò káyà mátà fúnra mi. kò jẹ́ sí natural herbs ni. But doctor. Natural herbs ni káyà mátà yẹn kò ń ṣe spiritual kìíní. ọ̀pọ̀ ní central nervous system ó dàbí bàtẹ́ ìbágbé kọ́ńtà sílẹ̀ engine to control. ẹ ń gbọ́ mi lọ́wọ́ ẹ ń gbọ́ mi sà ẹ ń gbọ́ mi mà. ẹni sùúrù sà. ok. ṣé ń gbọ́ àlàyé yẹn. à ń gbọ́ mà. ṣe rí bí èèyàn bá ń dókó àtòbò brain wa ló ń communicate brain wa ló máa communicate.